Koríkòsùn lájọ́ ń ṣe. Mo níyàwó kan, koríkòsùn lájọ́ ń ṣe. Mo níyàwó kan, mo níyàwó kan, mo níyàwó kan, koríkòsùn lájọ́ ń ṣe. Mo níyàwó kan, koríkòsùn lájọ́ ń ṣe. Báwa ẹni tó lè bá mi ṣẹ̀dùn ọkàn ní pẹ́ẹ́rẹ́ fún. Mo níyàwó kan, koríkòsùn lájọ́ ń ṣe. Mo bá nífẹ̀ẹ́ lásán fún mi kò dákọ̀ ju èmi ló ń bọ̀ láà. Mo níyàwó kan, koríkòsùn lájọ́ ń ṣe. Ìfẹ́ tí mo ní kan lé wù mí lọ́kàn mi lè bá bẹ́ẹ̀ lù fún. Mo níyàwó kan, koríkòsùn lájọ́ ń ṣe. Èmi á ṣe púpọ̀ inshallah. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn elétò ẹ jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n jókòó kí ẹnì kọ̀ọ̀kan máa rìn káàkiri mọ́. Nígbà tí a ti rí ìyá ọlọ́mọ tèmi tó kí ètò náà bẹ̀rẹ̀ kí a má ti. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.